A kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ yìí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìròyìn ló gbé jáde síta wípé afurasí ọkùnrin kan tí ọjọ́ orí rẹ̀ jẹ́ 40 ọdún ó dín kan 39 years ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Udema Emmanuel Ekpeme ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìjọba ìbílẹ̀ apá gúúsù ti Owanze ẹ̀ka ti gúúsù Calabar ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n sì tún fi ẹ̀sùn kàn án wípé ó pe ara rẹ̀ ní dókítà oníṣègùn òyìnbó ní ìpínlẹ̀ Cross River. Afurasí ayédèrú dókítà oníṣègùn òyìnbó yìí sọ nínú ìjẹ́wọ́ rẹ̀ pé òun ti ń ṣe ìtọ́jú àwọn ènìyàn tó tó 15 láti ọdún díẹ̀ sẹ́yìn lẹ́yìn ìgbà tí òun ti fi ilé ẹ̀kọ́ gíga ti àwọn oníṣègùn òyìnbó sílẹ̀ láì parí. Mímú tí wọ́n fi ọwọ́ òfin mú kò ṣẹ̀yìn fífi ẹjọ́ rẹ̀ tí ìyáàfin Edemanwa Samuel lọ fi sùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wípé ó gba owó lọ́wọ́ òun. Ó tún pe ara rẹ̀ ní dókítà oníṣègùn òyìnbó tí ó sì tún díbọ́n láti ṣiṣẹ́ lọ́nà tí ó lòdì sí òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Àwọn ẹgbẹ́ Odùduwà Citizen Liberation Vanguard OCLV ti ṣe ìkìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkìtì kí wọ́n má ṣe gbìyànjú láti dá sí ètò ìgbékalẹ̀ yíyan ọba tuntun alára ti ilẹ̀ Arámọkọ Èkìtì nítorí pé tí wọ́n bá gbé ìgbésẹ̀ láti dá sí i wọ́n wá ṣàpèjúwe ìgbésẹ̀ wọn gẹ́gẹ́ bí ṣíṣe lòdì sí ètò ìlànà òfin èyí tí ó lè yọrí sí wàhálà ìpayà rògbòdìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àárín ìlú náà. Wọ́n wá fi kún ọ̀rọ̀ wọn nípa rírọ gómìnà Bíọ́dún Oyèbánjí láti jẹ́ kí ètò yíyan ọba náà wá sí òpin láìsí títí ọwọ́ òṣèlú bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Ilé-iṣẹ́ ti Department State Service DSS ti kéde ìpinnu wọn láti pe ìpẹ̀jọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ ẹ̀wọ̀n gbére tí wọ́n dá fún àwọn adàlúrú agbébọn mẹ́ta ti ẹgbẹ́ Ansar lórí ẹ̀sùn jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ iléèwé ìjọba èyí tí ó wà nínú ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ náà wá ṣàlàyé wípé ìdájọ́ ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tó ga èyí tí ó kalẹ̀ sí ìlú Àbújá kò tẹ́ àwọn lọ́rùn nítorí pé ìdájọ́ yìí kéré sí ẹ̀ṣẹ̀ tí wọ́n dá àti pé bíbẹ́ lórí tí wọ́n bẹ́ àwọn olùkọ́ méjì lórí nígbà tí wọ́n kọlu iléèwé náà ti pè fún ìdájọ́ ikú lábẹ́ òfin ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Sun. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ US Bureau ti African Affairs gbé sórí ẹ̀rọ alátagbà X wọn ti Washington ni ó ti di mímọ̀ pé orílẹ̀-èdè United States ti bu ẹnu àtẹ́ lu ìwà ìpànìyàn èyí tí wọ́n pa ìdílé ẹni ọ̀wọ̀ Ezekiel Edakomo ní ìpínlẹ̀ Plateau tí wọ́n sì tún wá fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìdílé tí wọ́n pa náà. Iléeṣẹ́ State Department African Bureau wá rọ àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ tó le lórí ìṣẹ̀lẹ̀ náà kí ó bàa lè dínà irú rẹ̀ lọ́jọ́ iwájú àti pé wọ́n gbọ́dọ̀ ṣàwárí àwọn ẹni tí ó ṣiṣẹ́ ibi náà kí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn alájọṣòwòpọ̀ ilé ìfọpo rọ̀bì Dangote ilé epo MRS ti iléeṣẹ́ wọn pa fún odidi ọjọ́ 7 kí ó tó di pé iye owó tí wọ́n ń ta epo pẹtiró náà gbówó lérí. Àbẹ̀wò tí iléeṣẹ́ ìwé ìròyìn Daily Post ṣe sí ilé ìtajà epo pẹtiró ti MRS ní ìlú Àbújá àti àwọn agbègbè rẹ̀ fi hàn pé wọn kò ní epo pẹtiró láti ọjọ́ 17 oṣù keje July 17 ọdún 2026. Ìwé ìròyìn wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé ó ti di ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọjọ́ 7 tí àwọn alágbàtà epo pẹtiró ti fi kún owó epo báyìí. Àwọn ilé ìtajà epo pẹtiró ti wá ń ta jálá epo kan ní Náírà tí Náírà ó lé díẹ̀ 1,300 naira sí 1,340 naira ní àwọn agbègbè kọ̀ọ̀kan ní ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mọ̀ọ́ká TikToker ọmọ ilẹ̀ Nàìjíríà Hamzat Habib tí gbogbo ènìyàn tún mọ̀ sí Pella ti ṣe àfihàn ẹran màálù 12 èyí tí ó fẹ́ fi ṣe ayẹyẹ ètò ìgbéyàwó rẹ̀. Ó gbé àwòrán òun àti ìyàwó rẹ̀ sí iwájú àwọn màálù náà lórí ẹ̀rọ ayélujára tí ó sì wá ń ṣàlàyé wípé pásítọ̀ Tóbi Adégbóyèga ló fún òun ní màálù 10 tí Abbey Forest fún òun ní ẹyọ kan. Bẹ́ẹ̀ náà ni Blessing Genius fún òun náà ní ẹyọ kan bákan náà. Ó wá tún ṣe ìkìlọ̀ pé
ẹnikẹ́ni tí kò bá wọ aṣọ ẹbí tàbí mú ìwé ìpè lọ́wọ́ kò ní àǹfààní láti wọ ibi ayẹyẹ náà nítorí pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò yóò yí gbogbo agbègbè náà ká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ní alẹ́ Ọjọ́bọ̀ ló ṣe àjọyọ̀ ayẹyẹ ìdákọ́ńkọ́ fún ẹbí, ará, ọ̀rẹ́, alábàáṣiṣẹ́pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọmọ rẹ̀ obìnrin Jasmine, ẹni tí ó kẹ́kọ̀ọ́ gboyè nípa òfin ní ilé ẹ̀kọ́ gíga Southampton ní orílẹ̀-èdè United Kingdom. Àwọn ẹbí, ọ̀rẹ́, ará, àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ ni wọ́n péjọ síbi àjọyọ̀ ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ilé-iṣẹ́ United States Department of State ti kìlọ̀ fún àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà láti yàgò kí wọ́n sì tún ṣọ́ra fún àwọn ìlà orí ẹ̀rọ afẹ́fẹ́ tí wọ́n máa ń pèsè ìwé ìrìnnà tuntun fún àwọn ènìyàn nítorí pé púpọ̀ nínú wọn ni wọ́n gbé ara wọn síta gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìjọba tí wọn yóò sì máa gba owó lọ́pọ̀ yanturu fún iṣẹ́ tí wọ́n ń ṣe nípasẹ̀ ìlànà ìjọba. Wọ́n tún ṣàlàyé wípé àwọn ayédèrú ilé-iṣẹ́ ìwé ìrìnnà yìí tún máa ń ṣe gbogbo ohun èlò wọn tí yóò wá rí bíi ti ìjọba ṣùgbọ́n wọn kì í ṣe ti ìjọba rárá, àwọn aládàáni ni wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti ṣe ìkìlọ̀ fún eégún Olóòlù àti àwọn ẹlẹ́sìn rẹ̀ láti pè fún àlàáfíà kí ó má sí rògbòdìyàn wàhálà láàrin ìlú bí ó ṣe jẹ́ pé wọn yóò bẹ̀rẹ̀ ọdún rẹ̀ tí ó máa ń wáyé lọ́dọọdún ní ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2026 August 27. Ọba Ládọjà wá tún sọ nínú ìwé àtẹ̀jáde rẹ̀ tí ọ̀gá akọ̀wé ìròyìn rẹ̀ Olóyè Ayọ̀adé Olúgbémiga gbé jáde síta wípé kí àwọn òṣìṣẹ́ elétò ààbò rí dájú pé wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn kí wọ́n sì tún rí i pé àwọn olùsìn eégún Olóòlù àti àwọn ènìyàn olú òfin nígbà tí wọ́n bá ń ṣe ọdún náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.